Pẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú kí a tún wà lórí ìkànnì Káyà rédíò ní ìlú Accra lórílẹ̀‐èdè Ghana lórí ètò Ọlọ́run Apedahun. Èmi kọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run Apostle Oluyemi Jejelayegba àti màmá nínú Olúwa ìyá ọ̀rọ̀pọ̀ Olúwa tó sìn aṣọ àsọtẹ́lẹ̀ sínú ayé yín bí ẹ ṣe wà lábẹ́ ohùn ẹ̀mí mímọ́ lọ́wọ́lọ́wọ́ lórí ètò Ọlọ́run Apedahun. Àwa sọ wípé ẹ̀yin la ó máa bá, ẹ̀yin náà yóò sì máa rí wa, ẹ̀yin náà yóò sì máa gbọ́ wa. Ẹ gbọ́, etí ìgbọ́ yín kò ní di. Káì ilé alúwàkàdálẹ̀ ojú ìríran yín kò ní fọ́. Níbikíbi tí o bá wà lórílẹ̀‐èdè Ghana, lórílẹ̀‐èdè Nàìjíríà àbí káàkiri àgbáyé tó ti ń gbóhùn ẹ̀mí mímọ́ láti ẹnu mi lọ́wọ́lọ́wọ́, mo fẹ́ kó o farabalẹ̀ kó o jẹ́ ká jọ sọ ọ̀rọ̀ Ọlọ́run ní àsọyé, ká dẹ̀ jọ gbàdúrà. Mo dẹ̀ gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, o máa rí ọwọ́ Ọlọ́run. O máa rí ọwọ́ Ọlọ́run. O máa rí ọwọ́ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Amen, 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 in Jesus' name. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ bá wa sọ lónìí lórí ètò yìí, òun náà ni mo pè ọ̀rọ̀ náà ní àkórí rẹ̀ ní ibùgbé ayé ó kún fún ibùgbé ìkà. Ibùgbé ayé ó kún fún ibùgbé ìkà. Ọkùnrin kan wà, orúkọ rẹ̀ a máa jẹ́ Dáfídì. Dáfídì jẹ́ jagunjagun. Dáfídì jẹ́ ọba. Dáfídì jẹ́ ènìyàn ńlá àti alágbára ènìyàn. Ó jẹ́ ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Dáfídì ò kì í ṣe ènìyàn lásán, ẹni tí Ọlọ́run fẹ́ràn ni. Ọlọ́run fi àánú ó fi bá ọkùnrin yìí lò dáadáa. Àánú tó dájú ó fi bá Dáfídì lò. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ogun púpọ̀ láti ọwọ́ Dáfídì ṣẹ́. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, kì í ṣe Gòláyátì ará Fílístínì nìkan ni Gòláyátì sí Dáfídì pa, ṣùgbọ́n ó pa olórí wọn tí a pè ní ará Fílístínì. Dáfídì wá wòye ní ọjọ́ kan, ó wá wò ó títí pé ilé ayé ogun ni, ibùgbé ìkà ni, ilé ayé burúkú ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Dáfídì wá sọ nínú ìwé Psalm 74. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 18, 19 títí dé 20. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀. Rántí èyí. Gbọ́, rántí èyí. Dáfídì ló ń sọ̀rọ̀. Ó ń sọ fún Ọlọ́run nínú àdúrà rẹ̀, nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Rántí èyí. Yes. Olúwa. Ọ̀tá ń kẹ́gàn. Gbọ́, ọ̀tá ń kẹ́gàn nítorí wípé ohun tí ó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé Dáfídì kò tí ì ṣẹlẹ̀. Ohun tó yẹ kó ní kò tí ì ní. Ó dẹ̀ mọ̀ pé àbùkù tó wà nínú ayé Dáfídì, àbùkù yẹn ti di ẹ̀gàn. Ó wá mú kí àwọn ọkùnrin àti obìnrin kan máa kẹ́gàn rẹ̀. Dáfídì wá sọ fún Ọlọ́run lọ́jọ́ kan, Ọlọ́run rántí èyí o, ọ̀tá ń kẹ́gàn mi, arákùnrin àti arábìnrin. Kí làbùkù tó wà nínú ayé tìẹ náà? Kí ni ẹ̀gàn tó ń bẹ nínú ayé tìrẹ náà? Gbọ́, èmi sọ lórúkọ Olúwa, Ọlọ́run tó mú ẹ̀gàn Dáfídì àti àbùkù rẹ̀ kúrò, ó máa mú ẹ̀gàn rẹ kúrò. Amen.
ọkọ ló ń wá tó dẹ̀ ti tó àkókò àti lọ́kọ tó tí ì lọ́kọ àbùkù ni o. Aya ló ń wá ó ti tó àkókò tó yẹ kó láya ó láya àbùkù ni o. Gbọ́ ìwọ ọmọ yìí ó yẹ kó ti ní admission wo ọjọ́ orí rẹ̀ àkókò tó yẹ kó ti ṣetán ní yunifásitì àkókò tó yẹ kó ti ṣetán nílé ìwé gíga àkókò yẹn ló ṣe ní admission àbùkù ni o. Gbọ́ ìwọ tó kọ́ iṣẹ́ tó mọ iṣẹ́ ṣùgbọ́n ò ríṣẹ́ ṣe ò jẹ́ mọ̀ pé àbùkù ni. Gbọ́ ọ̀rọ̀ àṣẹ rẹ̀ mo sọ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè gbogbo tí a ń pè ní àbùkù nínú ayé rẹ̀ àti tèmi ìwọ tó ń gbọ́ mi ni ó lórúkọ Jésù Kristi ṣe àmì àbùkù yẹn ọ̀run mú kúrò. Amen. Ọwọ́ tó mú àbùkù kúrò nínú ayé Dáfídì ó máa mú àbùkù kúrò nínú ayé rẹ̀. Amen. Yes mami. Àti pé àwọn ènìyàn búburú ń sọ̀rọ̀ òdì sí orúkọ. Gbọ́ wọ́n ń sọ̀rọ̀ òdì sí orúkọ Olúwa nítorí ayé rẹ̀. Abẹ́ẹ̀rí ìyá aládùúrà ìyá ṣọ́ọ̀ṣì ìyá aládùúrà mo sọ lórúkọ Olúwa ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n ń sọ nítorí tìrẹ sí Olúwa ó dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì o lónìí ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àbùkù ó dópin lórí ayé. Amen. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ Ọlọ́run yẹn ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ìwọ náà gbogbo ẹni tí a bá ti ń pe orúkọ Olúwa mọ́ lára a máa gbé ìgbé ayé tó nítumọ̀ a máa gbé ìgbé ayé ìwà mímọ́ ní ìgbà yẹn wọn ò ní lè rọ ọ̀rọ̀ mọ́ Ọlọ́run lọ́rùn nítorí tìrẹ ọmọ bọ́rọ̀ òdì tí wọ́n ń sọ sí ayé rẹ wọ́n fi bú Ọlọ́run rẹ ni gbogbo ohun tó mú kán máa sọ̀rọ̀ òdì sí Ọlọ́run nítorí ayé rẹ ìwọ ọmọkùnrin yìí ìwọ ọmọbìnrin yìí mo sọ bí àpọ́sítélì Olúwa mo fi ọwọ́ gbá orí ìpè lórúkọ Jésù ọ̀rọ̀ òdì lórí ayé rẹ kó di asán. Amen. Jesus. Mọ́mì ẹ kàwé. Má ṣe fi ọkàn àdàbà rẹ lé ẹranko ìgbẹ́ lọ́wọ́. Káì má ṣe fi ọkàn àdàbà rẹ lé ẹranko ìgbẹ́ lọ́wọ́ ogun á máa gbé èèyàn mi sà ogun á máa borí ẹni sà ìwọ ni àdàbà ẹranko ìgbẹ́ bíi kìnìún bí àwọn ejò ńlá bí àwọn àmọ̀tẹ́kùn àwọn lẹ́ran ìgbẹ́ o ẹran á máa gbẹ́ran mi ogun á máa gbéni mi ogun máa borí ènìyàn nígbà tí ẹ̀gẹ́ bá ti pọ̀ jù tí àbùkù bá ti pọ̀ jù ẹskísmà ohun tó máa ń ṣẹlẹ̀ ni wípé àìsàn máa ń wọlé òbí high blood pressure àìsàn á máa parú ènìyàn bẹ́ẹ̀ ẹ̀gàn á máa mú kí ènìyàn ní high blood pressure bí àbùkù bá pọ̀ lápọ̀jù ó máa mú kéèyàn ní high blood pressure òun lóró nìkan ní ìgbà ayé àtijọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọ orin kan wípé bí ìyà bá pọ̀ lápọ̀jù ó lè mú bọ́ọ̀nù ègéni lọ ṣẹ́ṣó nítorí pé ẹ̀gàn tí ẹ̀gàn bá ti pọ̀ jù ẹ̀gàn á máa gbé ni mi mo sọ lórúkọ Olúwa ogun ò ní gbé ọ mì. Amen. ẹranko búburú kò ní rí ọ bàjẹ́. Amen. àìsàn búburú kò ní rí ọ gbé mì. Amen. ẹ kàwé mọ́ mi. Má ṣe gbàgbé ìjọ àwọn tálákà. má ṣe gbàgbé ìjọ àwọn tálákà. rẹ láíláí. Yes. Má ṣe gbàgbé ìjọ àwọn tálákà rẹ Yes, láíláí. mọ́mì. Júbà májẹ̀mú ni. Now Dáfídì wá sọ fún Ọlọ́run Olúwa májẹ̀mú pọ̀ ṣebí wọn ló bá Abrahamu dá májẹ̀mú Olúwa yóò sọ di Ọlọ́run orílẹ̀-èdè ńlá ó sọ di bàbá orílẹ̀-èdè ńlá májẹ̀mú kan náà wà tíwọ náà tí Ọlọ́run ti bá ọ dá nínú májẹ̀mú yẹn ni ìlérí wà àìmọye ìlérí tó o ti gbọ́ lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run àìmọye ìlérí tó ti kà nínú Bíbélì àìmọye ìlérí èyí tí wọ́n fún ara rẹ̀ ti fojú rí lójú oorun lójú àlá ṣùgbọ́n títí dàkókò yìí ìlérí ò wá sí múṣẹ àfi tó bá sọ fún Ọlọ́run náà pé kó júbà májẹ̀mú rẹ̀ kó rántí májẹ̀mú rẹ̀ má gbàgbé o ibi tí a ti bẹ̀rẹ̀ ni wípé
rántí èyí rántí èyí rántí èyí ìyẹn ni wípé wàá wá rán Ọlọ́run létí kó rántí májẹ̀mú rẹ̀ lórí ayé rẹ̀ kó má bàa wáyé asán mo dẹ̀ sọ lórúkọ Olúwa ò ní wá sáyé asán èmi náà ò ní wá sáyé asán màmá ẹ ò ní wá sáyé asán ẹ gbọ́ lórúkọ Jésù Kristi ìwọ tó ń gbọ́ mi tó ń ṣàmì ò ní wá sáyé asán Ọlọ́run máa rántí májẹ̀mú rẹ̀ ó rántí májẹ̀mú rẹ̀ nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé Exodus yẹn chapter 24 chapter 2 verse 24 Bíbélì wípé ó ní Olúwa nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ké ó ní Olúwa sì rántí májẹ̀mú rẹ̀ lórí ayé àwọn ọmọ Ísírẹ́lì. Yes mommy. Júbà májẹ̀mú ni. Júbà májẹ̀mú ni. Nítorí ibi òkùnkùn ayé wọn ni. Nítorí ibi òkùnkùn ayé wọn ni. Ó kún fún ibùgbé ìkà. Now tún gbọ́ o ibi òkùnkùn ayé wọn ni ó kún fún ibùgbé ìkà. Ẹ̀gàn wà ń bẹ̀, àbùkù wà ń bẹ̀, àìrọ́mọbí wà ń bẹ̀, àìríjẹ wà ń bẹ̀, àìláyà wà ń bẹ̀, àìrílé, àìnílẹ̀, àìní ohun gbogbo tó yẹ kí ènìyàn ní ó ń bẹ níbẹ̀. Tí wàá wo ogun tí wàá dìde ogun ìdílé bàbá ogun ìdílé ìyá ogun ìdílé àná ogun ibi iṣẹ́ ogun ilé mìrẹ́ǹtì ogun àdúgbò ogun ìlú ogun inú mọ́tò ogun ojú pópó ogun ojú oorun ogun ojú oorun Bíbélì wá wípé júbà májẹ̀mú nítorí ibi òkùnkùn ayé wọn ni ó kún fún ibùgbé ìkà. Sotiri ayé ogun tẹ ohun tẹ ènìyàn rán fúnra rẹ̀ wà ń bẹ o àbùkù àti ẹ̀gàn èèyàn bọ́ lọ́wọ́ àbùkù àti ẹ̀gàn èèyàn tún bọ́ sínú ogun ìdílé bàbá nípa òrìṣà ìdílé ogun ìdílé bàbá nípa àwọn àṣìṣe bàbá àti ìyá wa tí wọ́n ti ṣe tí Bíbélì wípé àwọn bàbá ló jẹ èso àjàrà eyín kan àwọn ọmọ àwọn bàbá ẹ wo ohun tí ogun fi ojú àwọn ènìyàn rí nípa ìjìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá táwọn mọwọ́ táwọn mẹsẹ̀ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ àwọn ènìyàn Ọlọ́run àwọn ẹ̀jẹ̀ àwọn ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹ wá wo bí ẹ̀sìn ṣe ń ké báyìí o ẹ wo bí ìtàjẹ̀sílẹ̀ ṣe tún pọ̀ báyìí o lórílẹ̀‐èdè Nàìjíríà ok wọ́n ń ṣe lọ́wọ́ báyìí ẹjọ́ èyí tó tún ń ṣe lọ́wọ́ ẹ̀ ẹ̀san wo la mọ̀ tó tún máa bí ní 50 years ẹ̀san wo la mọ̀ àwọn Batmakoli wọ́n ṣe tí wọ́n lọ àwọn lọ́lùgàd wọ́n ṣe tí wọ́n lọ àwọn Awólọ́wọ̀ Azikiwe Tafawa àwọn náà ṣe tí wọ́n lọ àwọn Àgbẹ̀kọ̀yà àwọn náà ṣe tí wọ́n ẹ wá wo ẹ̀san dé báyìí o ẹ wá wo bí àwọn orí ẹni tí ò ṣẹ̀ wọ́n ṣe ń jìyà nítorí pé ibùgbé ayé yìí ibi òkùnkùn ayé yìí ibùgbé ayé yìí ó kún fún òkùnkùn ó sì kún fún ibùgbé ìkà. ẹ jọ kí la gbà lọ́wọ́ àwọn àjẹ́ kí ló dé tí àjẹ́ ń lépa rẹ̀ jọ kí ló dé tábúrò bàbá rẹ̀ ń sàsí ọ láti ìlú òkè jọ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ kí ló dé tí ogun dìde sí wa ní Nàìjíríà kí ló dé tí Nàìjíríà ń larú nǹkan tí ó ń là kọjá kí ló dé tó ń là kọjá nítorí wípé ibi òkùnkùn ayé là ń gbé àwọn tó bá dẹ̀ ń gbé níbi òkùnkùn ayé àwọn ìkà ló ń kọ̀ntró ibi òkùnkùn ayé mo lè fi gbogbo ẹnu sọ àwọn olórí wa ó kún fún òkùnkùn àwọn aṣáájú
ìdí nìyẹn tí ẹ̀mí ìkà tó fi wà nínú ayé wọn. Bámúbámú ni mo yó, wọn ò rò tọmọ ẹlòmíràn. Ohun tó bá máa ṣẹlẹ̀ wọn ò kọ̀. Ẹ̀jẹ̀ ènìyàn náà fi ń dórí oyè. Ẹ̀jẹ̀ ènìyàn náà fi ń pàṣẹ. Mo sọ lórúkọ Olúwa nínú ibùgbé ìkà níbi òkun ayé ààbò Ọlọ́run ó máa dájú lórí ayé rẹ̀. Amen. Jesus' name. Ẹ kàwé mọ́ mi. Ọlọ́run ọ̀tá rẹ̀ ti kẹ́gàn pẹ́ tó. Ọlọ́run ọ̀tá rẹ̀ yóò ti kẹ́gàn pẹ́ tó. Kí ọ̀tá kí ó má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀. Ìyẹn ni wípé ó gbọ́dọ̀ júbà májẹ̀mú yẹn. Ibi tá a ti máa gbàdúrà nìyẹn o. Ó gbọ́dọ̀ júbà májẹ̀mú yẹn. Ẹ túbẹ̀ yẹn kà. Ọlọ́run o. Ọ̀tá rẹ̀ yóò ti kẹ́gàn pẹ́ tó. Ọ̀tá yóò ti kẹ́gàn pẹ́ tó. Kí ọ̀tá kí ó má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀. Gbọ́ kí ọ̀tá má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ láéláé. O gbọ́dọ̀ ké pe Ọlọ́run nínú ayé òṣì yìí, nínú ayé burúkú yìí, nínú ayé ìkà yìí, nínú ayé tí àwọn ẹ̀mí òkùnkùn ń ṣàkóso rẹ̀, nínú ayé tí àwọn ẹ̀mí mùjẹ̀mùjẹ̀ ń gbé, nínú ayé tí ẹ̀gàn àti àbùkù tó ń ṣàkóso ayé ọ̀pọ̀lọpọ̀. Mo sọ̀rọ̀ kan nínú prógrámù láàárọ̀ yìí, mo ní mo máa sọ lórí rédíò nígbà tí a ń ṣe kí ìjọba rẹ dé program. Mo ní bí ènìyàn bá wà ní ọmọ 60 years farabalẹ̀, ìwọ tó ti tó 60 years tètè lọ tún èrò rẹ pa o. Ìwọ tó ti ju 60 years àbọ̀ wà lójú gẹ́rẹ́gẹ́ 60 years lọ tún èrò rẹ pa. Ọ̀rọ̀ yẹn rèé o. Ọmọ 60 years tó sì wà nílé mìrẹ́ǹt yàrá kan, 60 years of age. Nǹkan ń ṣe bàbá yẹn sà. Mọ́mì, ojóbìnrin gan tó sì tún wà nílé mìrẹ́ǹt 60 years láì lọ́kọ tó wá ń sanwó ilé. Nǹkan ń ṣe ọ́. Ṣùgbọ́n mo gbàdúrà ẹ̀gẹ̀ tó ń bẹ nínú ayé rẹ yẹn tó mú kó máa gbé nínú àhámọ́ àbùkù yẹn, ọ̀run ó máa mú kúrò. Amen. Jesus' name. Kódà ẹ̀gẹ̀ ni àbùkù ni. Mo wá fi bàbá kan ṣe àpèjúwe. Bàbá yẹn ń gbé ní Agége nìkan bíi 40 years ago. 40 years ago. Bíríkìlà ni bàbá rẹ̀, kò tí ì sí fóònù, ṣùgbọ́n láti ìlú wọ́n kọ lẹ́tà sí bàbá yẹn pé bí Èkó ò bá pé ọ máa kó bọ̀ ní abúlé. Bàbá bá gbé lẹ́tà, ó bá lọ gbé fún pásítọ̀ rẹ̀ ní the Apostolic Church ní ìyanu yìí ti ṣẹlẹ̀. Pásítọ̀ bá pe àwọn àgbààgbà tó máa dúró àgbà, àwọn bá bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lẹ́tà yìí àti lórí ọ̀rọ̀ bàbá yìí. Bàbá yìí gbénú yàrá kan pẹ̀lú ọmọ àtìyàwó. Bíríkìlà ni, to the extent pé yàrá tí bàbá yẹn ń gbé ó jẹ́ yàrá tí òjò bá ti rọ̀ omi máa wọnú yàrá. Àwọn fámìlì wa wò nílùú òkè pé irú ayé wo lélẹ̀, máa bọ̀ nílùú òkè tí Èkó ò bá pé ọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nírú ipò tí mo sọ ẹ̀. Ṣùgbọ́n bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe kígbe sí Ọlọ́run tí wọ́n gbé nínú ìwé Exodus chapter 2 yẹn, nínú ìwé Exodus chapter 2 yẹn, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe igbe yẹn ni mo fẹ́ kí wọ́n náà ké nínú àdúrà. Chapter 2. Ọlọ́run sì gbọ́ ìrora wọn. Gbọ́ nínú ìwé Exodus chapter 2 verse 24 ni wọ́n ń kà. Àwọn ènìyàn kígbe nítorí bàbá ẹ̀. Wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì náà. Ọlọ́run sì gbọ́ ìrora àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run sì gbọ́ ìrora wọn. Ó gbọ́ ìrora, ó gbọ́ igbe wọn, ó gbọ́ ọ̀rọ̀ wọn, ó dẹtí sí wọn. Yes. Ọlọ́run sì rántí májẹ̀mú rẹ̀. Ọlọ́run rántí májẹ̀mú rẹ̀. Má gbàgbé o. Dáfídì wípé júbà májẹ̀mú
júbà májẹ̀mú júbà májẹ̀mú ìyẹn ni pé rántí àwọn ìlérí rẹ o Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì náà wà nírú ipò báyìí Bíbélì wípé wọ́n kérora wọ́n gbàdúrà pẹ̀lú ìtara wọ́n kígbe ọkàn wọn gbọgbẹ́ Bíbélì wípé kí lọ́lọ́run ṣe. Ọlọ́run sì gbọ́ ìrora wọn. Ọlọ́run gbọ́. Ọlọ́run sì rántí májẹ̀mú rẹ̀. Ọlọ́run gbọ́. Pẹ̀lú Abrahamu. Ó gbọ́. Pẹ̀lú Isaac. Ó gbọ́. Ọlọ́run gbọ́ ìrora wọn. Ẹ wá wo tọ́lọ́run ṣe o. Ó rántí májẹ̀mú rẹ̀ pẹ̀lú tani? Abraham. Isaac. Àti pẹ̀lú Jákọ́bù. Ọlọ́run sì bójú wo àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run sì bójú wo wọ́n. Ṣé ti rí jẹ́? So ohun tó mú kí ẹ̀gán pẹ́ kí àbùkù pẹ́ kí èèyàn pẹ́ nínú ogun gẹ́gẹ́ bá ṣe ń sọ bọ̀ tí kì í mú kí èèyàn ṣàṣeyọrí nínú inú ayé búburú tí a wà yìí òun náà ní àìlè gbàdúrà òun náà àìlè kígbe òun náà àìlè kérora sí Ọlọ́run. Bíbélì wípé nígbà tí ìwọ bá kígbe sí Ọlọ́run àwọn ọ̀tá rẹ̀ wọ́n ó pẹ̀yìn dà. Torí gbogbo àwọn pásítọ̀ tó ń tàn yín lórí Facebook tó ń sọ fún yín pé kí làwọn èèyàn ń ṣe lórí òkè kí náà ń ṣe lórí òkè kí náà ń wá lọ́wọ́ níṣẹ́ tí ọwọ́ bá tó wọn ọwọ́ òkùnkùn bá tó wọn wọ́n á lọ sí Monte Ajara tó wà nílùú Libya bẹ́ẹ̀ ni sà ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń dùn wọ́n rẹ̀yìn gbowó fún ọṣẹ mínísírì àwọn máa tàn yín kí lẹ̀ ń wá lórí òkè ẹ̀ níṣẹ́ ni they don't have a máa sọ àwọn òyìnbó burúkú ọ má jẹ́ kán tàn ọ́ kó má tàn ra rẹ̀ súnmọ́ lọ́rùn ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ̀ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá ságbére bẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run lájà kó lè rójú rere rẹ̀ ó dìgbà tó bá súnmọ́ ó dìgbà tó bá képe ó dìgbà tó bá kérora àwọn pásítọ̀ yìí wọ́n tún máa sọ torí pé Ọlọ́run ti kẹ́ wọn àwọn máa bà ayé àwọn ènìyàn jẹ́ kí lẹ̀ ń wá ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ kùtùkùtù àdúrà wo lẹ̀ ń gbà kí lẹ̀ ń ṣe léyìí fún kí wẹ́ Yorùbá náà sọ pé gbogbo tó ń dán kọ́ ni wúrà ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́dẹ̀ ń lọ sílé aláwo náà ń lọ lé àlàfà gbogbo náà lọ gba ọ̀pọ̀lọpọ̀ ló lọ gba gbára nínú omi nígbà tó wọn bá tó nǹkan tó wá tán àwọn bá lọ kọ́ àwọn òyìnbó burúkú tó ti lọ sí yunifásitì àwọn abẹ̀ tí wọ́n máa sọ lórí rédíò lórí tẹlifíṣàn ẹnu wọn máa dùn ẹnu wọn máa lo mọ́tò ńláńláńláńláńlá àwọn máa sọ fún wọn tí ò tí ì sí kankan tí àbùkù àti ogun ti rú mọ́lẹ̀ pé ó gbọ́dọ̀ lọ bí àdúrà kankan ẹ máa gbẹgbẹgbẹgbẹgbẹ wọn náà wọ́n máa gbọ́ súnmọ́ Ọlọ́run kígbe àwọn Ísírẹ́lì kígbe ọ̀rọ̀ tí májẹ̀mú rẹ̀ pẹ̀lú Abrahamu Isaac àti Jacobu ní ìparí Genesis chapter 12 verse 1 gbọ́. Olúwa sì ti wí fún Abraham. Genesis. Olúwa sì ti wí fún Abraham pé. Yes. Jáde kúrò ní ilẹ̀ rẹ. Jáde kúrò ní ilẹ̀ rẹ. Àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ. Àti kúrò nílé bàbá àti ará rẹ. Àti kúrò ní ilé bàbá rẹ. Àti kúrò nílé bàbá rẹ. Sí ilẹ̀ kan. Sí ilẹ̀ kan. Tí èmi yóò sì fi wọ́n. Tí èmi yóò sì fi wọ́n. Yes. Èmi yóò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Èmi yóò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Èmi yóò sì bùsí fún ọ. Èmi yóò bùsí fún ọ. Èmi yóò sì sọ orúkọ rẹ di ńlá. Èmi yóò sọ orúkọ rẹ di ńlá. Ìbùkún ni fún ọ. Ìbùkún ni fún ọ. Sí ló sì já sí. Yóò sì já sí. Èmi yóò bùkún fún ọ. Èmi yóò bùkún fún ọ. Àti èmi yóò sì súre fún ọ. Èmi yóò súre fún ọ. Ẹni tó bá fi ẹ́ ré. Ẹni bá fi ọ ré. Ni èmi yóò fi ré. Èmi yóò fi ré. Praise the Lord. Hallelujah. Májẹ̀mú tí Ọlọ́run rántí nìyẹn. So májẹ̀mú.
májẹ̀mú yẹn bẹ̀rẹ̀ látòrí Abrahamu. Ẹ bá wo gbogbo tí Ọlọ́run sọ ẹ̀ ó ṣẹlẹ̀ nínú ayé Abrahamu. Ó bọ́ sórí Isaac, ó kúrò lórí Isaac, ó bọ́ sórí Jacob. Jacob wá bá áńgẹ́lì Ọlọ́run pàdé lóru ọjọ́ kan. Áńgẹ́lì yẹn wá sọ fún wípé nítorí pé májẹ̀mú wà lórí rẹ̀, gbọ́ orúkọ rẹ̀ ò kì í ṣe Jacob, Israẹli ló máa jẹ́. Òun májẹ̀mú yẹn ló ń ṣiṣẹ́ nínú ayé àwọn ọmọ Israẹli dòní. Àtiwọ́ tó bá lọ́lọ́run tó ní Kristi, májẹ̀mú yẹn ni. Ọlọ́run wá rántí májẹ̀mú yẹn ní Bíbélì ṣe sọ pé wọ́n gbé nínú ìrora wọn, Olúwa wá mọ̀ ọ́n fún wọn. Ọlọ́run máa mọ̀ fún wọn náà. So ìwọ náà o gbọ́dọ̀ gbàdúrà. Àdúrà mẹ́ta ni mo fẹ́ kó gbà. Àkọ́kọ́ rèé, wàá sọ fún Ọlọ́run, Olúwa mú ẹ̀gàn àti àbùkù kúrò nínú ayé mi. Nítorí májẹ̀mú rẹ kó lè wá sí ìmúṣẹ lórí ayé mi. Bí ẹ̀gàn bá wà, bí àbùkù bá wà, májẹ̀mú ò lè wá sí ìmúṣẹ. Ló fi sọ wípé wọ́n kérora, lẹ́yìn ìrora ó gbọ́ tiwọn, ó wá ṣe wá rántí láti mú máṣẹ̀kú ṣẹnu ayé wọn. Olúwa mú ìlérí àti májẹ̀mú rẹ ṣẹnu ayé mi. Ó yá ẹ̀sọ́dàdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ìlérí àti májẹ̀mú rẹ Olúwa mú ṣẹ nínú ayé mi. Mú ìlérí àti májẹ̀mú rẹ ṣẹnu ayé mi, nínú ayé ọmọ, nínú ayé aya. Gbogbo ọkàn tó ń gbọ́ mi, gbogbo ọkàn tó ń gbọ́ mi, àti ọkùnrin àti obìnrin àti ọmọdé, Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ, Olúwa mú ṣẹ. Jésù Kristi Olúwa wa. Amen. Ìkejì, mú ẹ̀gàn kúrò nínú ayé mi Olúwa. Kí ni ẹ̀gàn tó ń bẹ nínú ayé rẹ? Kí ni àbùkù tó ń bẹ nínú ayé rẹ? Ẹ̀gàn àti àbùkù tó ń bẹ nínú ayé mi. Má gbàgbé o, an English adage says, a fool at 40 is a fool forever. Ọmọ ogójì ọdún tí ò bá tí gbé nǹkan kan ṣe láyé ẹ̀, tí iye rẹ̀ ò ṣí, wọ́n ní iye rẹ̀ ò lè ṣí mọ́ láéláé. Ṣùgbọ́n tí Ọlọ́run nínú ètò Ọlọ́run, wàá rí wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbé ní ìlú àjòjì fún odidi 400 years. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Ṣùgbọ́n Ọlọ́run rántí. So ó bá jẹ́ ọmọ 40, ó bá jẹ́ 50, ó bá jẹ́ 60, ipòkípò tó bá wà kò ga ju ọdún Ọlọ́run lọ, kò dẹ̀ ga ju ipò Ọlọ́run lọ. Gbogbo òkè lọ́lọ́run lè wó palẹ̀. Wà wá sọ fún Ọlọ́run, Olúwa nínú ààyè tí mo wà tí ò tẹ́ mi lọ́rùn àbùkù àti ẹ̀gàn yìí, Olúwa mú mi kúrò níbẹ̀. Olúwa mú mi kúrò, mú àbùkù àti ẹ̀gàn kúrò ní ayé mi. Ó yá ẹ̀sọ́dàdúrà lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ẹ̀gàn àti àbùkù kúrò Olúwa wa. Amen. Ìkan tó kù rèé kí n gbàdúrà fún yín. Wà wá sọ fún Olúwa, màmá ẹ sọ pé nínú ayé burúkú òṣì yìí. Nínú ayé burúkú òṣì yìí. Olúwa má jẹ́ n ṣìrìn. Má jẹ́ n ṣìrìn. Nínú ayé burúkú òṣì yìí. Nínú ayé burúkú òṣì yìí. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ tẹ̀ mí. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ tẹ̀ mí. Ogun òkùnkùn ò gbọdọ̀ borí mi. Ogun òkùnkùn ò gbọdọ̀ borí mi. Mi ò gbọdọ̀ kúkú òjijì. Mi ò gbọdọ̀ kúkú òjijì. Ààbò Ọlọ́run gbọdọ̀ dájú. Ààbò Ọlọ́run Ó yá gbọdọ̀ dájú. ìwọ náà sọ́dàdúrà. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Olúwa nínú ayé burúkú òṣì yìí. Olúwa ogun òkùnkùn ò gbọdọ̀ borí mi. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ bà mí. Ọwọ́ ajínigbé ò gbọdọ̀ bà mí. Ajínigbá ò gbọdọ̀ bà mí. Lórúkọ Jésù. Ààbò rẹ̀ kó dájú lórí mi, lórí ọmọ ní ẹ̀yà, lórí gbogbo ọmọ ìjọ. Olùwàgbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Amen. Jẹ́ kí n gbàdúrà fún ọmọ máa ṣàmì orí yìí, mo kọ́kọ́ fẹ́ kọ́ pé ẹ̀gàn mi lọ ògo mi dé. Ẹ̀gàn mi lọ lórúkọ Jésù, wípé ẹ̀gàn mi lọ
tí o gbọ́ mi yẹn ẹ̀gẹ̀rẹ́ ó yá kó kọjá lọ. Amen. Jesus name. Ògo rẹ kó dé. Amen. Kó dé. Amen. Kó dé. Amen. Kó dé. Amen. Ọlọ́run Apedahun kó gbé ògo rẹ dé. Amen. Jesus name. Mo sọ ọ́ ní ìgbà kejì. Ọlọ́run máa rántí rẹ. Amen. Arántí májẹ̀mú rẹ. Amen. Arántí ìlérí rẹ. Amen. Ó máa wá sí ìmúṣẹ. Amen. Àwọ̀ ṣe fún ọ. Amen. Ní ìgbà kẹta rèé, ogun ò ní jà ọ́. Amen. Ogun ò ní kú ọ lọ. Amen. O ò ní bọ́ sọ́wọ́ bandit. Amen. O ò ní bọ́ sọ́wọ́ ọ̀tá. Amen. O ò ní bọ́ sọ́wọ́ ajínigbé. Amen. O ò ní bọ́ sọ́wọ́ ajínigbá. Amen. O ní ara ò ní jà ọ́. Amen. O ní ẹ̀mí ò ní jà ọ́. Amen. Mo gbàdúrà gbogbo èyí tẹ́ ẹ ṣiṣẹ́ nínú Káyà rédíò station. Lórúkọ Jésù ẹ ò ní rí ogun. Amen. Ẹ máa rógo lò. Amen. Alhaji Taofik ó máa rí ògo lò. Amen. Sista Olúbísí ẹ máa rí ògo lò. Amen. Mo gbàdúrà fún màmá Káyà lórúkọ Jésù, màmá ìwà àtàwọn ọmọ tí olóògbé fi sílẹ̀ ẹ máa rí ògo lò. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ilé Káyà tí mi ò mọ orúkọ yín ẹ máa rí ògo lò. Amen. Iléeṣẹ́ Káyà rí ògo rẹ̀ lò. Àmín Jésù. Iléeṣẹ́ yẹn ò ní dàrú. Amen. Iléeṣẹ́ yẹn ò ní gbiná. Amen. Iléeṣẹ́ yẹn ò ní jóná. Amen. Ọlọ́run gbọ́ àdúrà. Amen. Orílẹ̀-èdè Ghana lórúkọ Jésù kò ní dàrú. Amen. Orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìkọjú kó dìde sí orílẹ̀-èdè yẹn. Amen. Ìrànlọ́wọ́ Ọlọ́run ní ti ààbò ìgbénijà kó dìde sí orílẹ̀-èdè. Amen. Orílẹ̀-èdè yẹn kó ní àlàáfíà. Amen. Kí ìyanu kó ṣe. Amen. Ìjọ ní Glorious Money Apostolic Church àti màmá àtẹ̀mí àbọ̀ Ọlọ́run kó jáde lórí wa. Amen. Ọlọ́run gbọ́ àdúrà. Amen. Ní ọjọ́ mẹ́jọ a ó tún bá yín. Amen. Ẹ ó tún rí wa. Amen. Jésù Kristi Olúwa wa. Amen. 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 In Jesus' name. À ń ṣe program kan lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìsọjí lọ́la Thursday 6 to 7:30. Ọ̀túnla Saturday 6. Ọ̀túnla Friday 6 to 7:30. Ní Saturday 8 to 10 láàárọ̀ kùtù. Ẹ̀mí mímọ́ ń retí rẹ kí wọ́n náà wá pẹ̀lú àwọn prógrámù mìíràn. A ó máa rí wọn lójú screen. Èmi ní ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run Apostle Oluyemi Jejelayegba láti inú ìjọ ní Glorious Money Apostolic Church ní ìlú Ọ̀tà ní Kòró Ọ̀tún ibẹ̀ la wà ní Ogun State ní Nàìjíríà. Ẹ ṣé ó dàbọ̀. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀ bí òun ẹ̀yà mi létí. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi, ẹ̀dá kun ẹ̀tẹ́ tí mo fẹ́ sọ. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun, ẹ̀dá kun ẹ̀ jáwọ́. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Pé mo jọba, pé mo dádé ògo, ẹ̀yà mi létí. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀ bí òun ẹ̀yà mi létí. Gbogbo ọmọ Ọlọ́run. Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi, ẹ̀dá kun ẹ̀tẹ́ tí. Wọ ọ̀gá lẹ́nu Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun, ẹ̀dá kun ẹ̀ jáwọ́. Asọ̀rọ̀ ọmọ ọlọ́mọ Ìgbẹ̀yìn jẹ́ lẹ́yìn. kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìjà ọ̀dà máa fi Ìgbẹ̀yìn yọ̀mọ́. jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Ọ̀run àpàdé kójọ́ máa ráyé lójúmọ́. Ọ̀pọ̀ ló ń pariwo páyé la ó ṣe ká tó sọnù. Ọ̀pọ̀ nínú wọn wọ́n ti fàyè wọn bọ ọ̀run jẹ́. Wọ́n ti gbàgbé wípé ọjà láyé yìí ọ̀run nílé wa. Ohun tí máa dáwọ́lé tí mi ò fi ní bá ọ lọ o. Ohun tí máa dáwọ́lé tí wọ́n ò fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ìṣe. Olúwa dákun o, bàbá ro tẹ̀jẹ̀ rẹ̀. Àǹtí Kẹ́mi, àǹtí Bọ́sẹ̀ bí òun ẹ̀yà mi létí. Ọmọ Ọlọ́run ẹ̀tẹ́ Bọ̀dá Ṣẹ́gun, bọ̀dá Fẹ́mi, ẹ̀dá kun ẹ̀tẹ́ tí. ẹgbóhùn alóore. Ẹ̀ṣẹ̀ tó lè dènà lé ológun, ẹ̀dá kun ẹ̀ jáwọ́. Ẹgbóhùn tọ́lọ́run Ìgbẹ̀yìn jẹ́ sọ. kálẹ̀lúyà sí bàbá pé mo délé. Ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. Apamọ́lẹ́kúnjayé kò gbọ́ ohun tí ẹbí sọ fún ìjọ. Mo wáyé ayọ̀ wọ́n fomi rẹ̀ mí. Nígbà mo dáyé tán ohun ayé yìí fẹ́ fà mí. Àní mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò dandan. Mo fẹ́ ṣe babaláyé, mo fẹ́ jọba òun dandan. Ẹ̀gbọ́n fàbùrù sówó, ọkọ fàyà rẹ̀ sówó. Ohun ayé abáyé lọ, ọ̀rẹ́ mi rántí àti sùn rẹ̀.
ohun tá jẹ́ láyé yìí kọ́ ló máa mú wa délé ògo. Ìgbàlà ẹ̀mí rẹ ni Jésù béèrè lọ́wọ́ rẹ. Ó máa dá wọlé tí mi ò fi ní bá Ọlọ́run. Ó ti máa dá wọlé tí wọ́n fi kọ̀ mí sílẹ̀. Olúwa dákun o, ràn mí lọ́wọ́ máa jẹ́ ìṣe. Olúwa dákun. Aha! All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀ bá yànnà náà ní kọ̀ọ̀kan àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní sports àdèmọ́ fún yín láwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans àlèmọ́ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ọ̀dún wọ̀nyí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ nìfọ̀ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ fọ́lọ̀ wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow.